jẹ́ ká wá gbọ́ nǹkan tí sísítà wa yìí tó ń bá àwa báyìí ni àwa ló ń rìfà sí, ẹ jẹ́ ká jọ gbọ́. ìyẹn ni pé àwọn tó ń sọ̀rọ̀ sí. ẹ ǹlẹ́ o ọmọ káàárọ̀ oòjíire, orúkọ tèmi ni Títílọlá. ẹ súnmọ́ bí. ẹ jọ mo rò pé gbogbo wa la mọ sísítà wa yìí, àwọn náà ń pè ní Títí Abọ́yadé, àwọn náà jẹ́ director fún one section nínú YSDA nígbà tí bàbá Ayélóge, àwọn àti bàbá Ayélóge wọ́n jọ lo tẹ́nà wọn ni, wọ́n jọ lò gbà ni, yes, but ṣàdédé náà làwọn náà left, bàbá Ayélóge náà àwọn náà ò sí ń bẹ̀ mọ́. Okay, now ẹ jẹ́ ká gbọ́, mo kàn ṣe introduction kékeré fún ẹ̀yin tí ẹ bá mọ sísítà wa tí ó ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n, ẹ bá wa máa fi sínú comment section. God bless you. Àti wípé voice yẹn bó ṣe rí nìyẹn, ẹ má ní kí n láòdù ẹ̀ sí, ẹ máa tẹ́tí sílẹ̀ dáadáa láti gbọ́ ìbọn ṣe record fídíò yẹn, òun nìyẹn. Mo ti fún ní last volume. Mo ṣe àforíjì fún fídíò mi kan tí mo ṣe láìpẹ́ yìí. Ó dàbí pé mo mute, èmi náà rí wípé mo rí wípé mo mute láwọn ibì kan, àwọn èèyàn ò gbọ́ nǹkan tí mo ń sọ, ẹ má bínú, ó máa ń wá bẹ́ẹ̀ ńgbà mí. God bless you. bí ẹ̀yin ọmọ Yorùbá nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́nu. tó bá sọ fún mi pé ò gbọ́ Yorùbá, jọ súnmọ́ ẹgbẹ́ kan náà, torí mi rò pé ojúlówó ọmọ Yorùbá ni ẹ́. ajá àwọn àmúlùmálà tí à ń wí òun náà ni ẹ́. tó bá dẹ̀ yẹ pé o ò kì í ṣọmọ Yorùbá tó kàn gbọ́ Yorùbá, jọ kúrò ní ẹ̀gbẹ́ wa ní ọwọ́ yìí, kó jẹ́ ká sọ nǹkan táwa bí wa sọ. ǹjẹ́ kí ni mo wá sọ? wọ́n tún ti bẹ̀rẹ̀. wọ́n ní pé ẹni tí ò bá stand for something á fall for anything. ẹni tí ò bá ní nǹkan tó dúró lé lórí, ibi tó bá wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa darí oorun sí. ibi tó bá wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa darí oorun sí. ìyẹn ni pé àwọn tó ń sọ̀rọ̀ sínú brain yín, ibi tó bá wù wọ́n ló máa darí brain yín sí. nítorí pé ẹ ní nǹkan tẹ́ dúró lé lórí, ẹ dúró fún nǹkan kan. wípé èèyàn báyìí ni mí o, ẹlòmíì gan ò mọ identity ẹ̀. ayé mà le o ayé mà ní ká o. ọ̀rọ̀ àwọn èèyàn láwọn ń ṣe Yorùbá nation, ẹlòmíì ò understand the reason tó ń ṣe Yorùbá nation gan fúnra. bẹ́ẹ̀ni. ẹlòmíì ò mọ̀, ẹlòmíì kàn rí Yorùbá nation as avenue for making money, ẹlòmíì kàn rí Yorùbá nation as avenue pé ilé ti pẹ́, mo ti pẹ́ lóyìnbó, ilé ti tó lọ wá bóyá kí n rí position tí bá máa padà lọ sí Nàìjíríà. patriotism yìí kò yé a lot of people. mo ń bá bàbá mi kan sọ̀rọ̀ ní ìjẹta, wọ́n ní Títí o, mo ní sà, wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni intelligentsia tán lẹ̀ Yorùbá ni. mo ní dájú wọn ò tán, wọ́n sún mẹ́yìn ni, because àwọn conversations kan wà tó yẹ pé èmi kékeré yìí gan tẹ́lẹ̀ mi bá dá ọ̀rọ̀ lẹ̀ pé ebi ń pa wá o, ìyà ń jẹ wá o, kíní kan o, Tinubu máa ń pè ṣé àwọn ilé ìwé ṣe rè, irú conversation wo mo fẹ́ máa ní, báwo ni fẹ́ explain ìfẹ́ nìyí pé kò bẹ̀rẹ̀ láti wọ́n ní amúkùn ẹrù ẹwọ́, ó ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀, like seriously, like ìwọ̀nba 9 months ago lè bí iṣẹ́ bẹ̀rẹ̀ sí pa wá. mi ò sọ pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ lù, mi ò sọ pé ó dáa o, mi ò sọ pé ó fara rọ o, ó kan olówó kan mẹ̀kúnnù, ó kan ọmọdé ó kan àgbà, ebi ń pa àwọn èèyàn tó tọ́ o. ṣùgbọ́n kí ló ṣokùnfà ibi tó ń pa wọ́n yẹn? wọ́n ti ń sọ̀rọ̀ sínú brain yín, wọ́n ti ń yí yín lọ́pọlọ. àwọn ìtọ́ṣe Fáwọ́lọ́wọ́ ń jọ sí. ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o. ẹ ti àgbàgbé the only opportunity ta ní tẹ́ ẹ fi rí èèyàn yín, tẹ́ ẹ fi ní representation. ẹ ń pariwo tẹ́lẹ̀ pé wọ́n sideline wa o, wọ́n ṣe gbá o, wọ́n ṣàwo o, àlẹ́nu ń bẹ o, Fúlàní ń pa wá o, kìnnì kan ń ṣe wá o. ṣùgbọ́n nísìnyí tí èèyàn yín tó jàjà débẹ̀, èèyàn yín, èmi ò kúkú dìbò, èèyàn wa tó jàjà débẹ̀, èèyàn wa tó jàjà débẹ̀. ẹ gbà mí, èmi ò mọ nǹkan tí mo lè sọ, àfi kẹ́ bá mi sọ̀rọ̀, ẹ bá mi sọ. èmi ò mọ nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ yìí, ẹ gbà mí o. èmi ò ní kàn
Ayé mà níkà o, ẹ mà gbà wá o, ayé mà níkà, ayé mà burú o, ayé mà níkà o, ta lèèyàn fẹ́ dúró dè, ta lèèyàn fẹ́ sá fún. Ọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ dẹ̀ lẹ́ ń sọ, ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tẹ̀lé Dúpẹ́ Onítìrí, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe kí, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe kinní kan ṣe bí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fi tiẹ̀ hàn, ṣe bó fara ẹ̀ hàn. Ìgbà tí ò dẹ̀ ṣe mọ́ ṣèbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fara hàn. Ẹ rí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò ṣe ń kọ́nà. Ayé mà le o, ayé le o. So mi ò dìbò, so mi ò lẹ́nu, mi ò ní moral right láti sọ wípé bóyá nǹkan táwọn èèyàn kan ṣe ò dáa àbí nǹkan táwọn èèyàn kan ṣe dáa, mi ò ní láti sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé tẹ bá wo pé omi dọ̀tí, tẹ throw the baby with the bath water, tẹ da ọmọ nù mú mi, ẹ má gbà o, ẹ má tọwọ́ bojú, ẹ má ní rómi. Nítorí pé tẹ bá mú ti yín, the only representative tẹ ẹ ní tó kápá àwọn tó kájú àwọ, tẹ ẹ pàdánù àbí tẹ ẹ yọ lípò, ṣe tẹ sit down to think about it me, ta la fẹ́ fi síbi, ta la ní gan, mélòó ló dìde ló lè withstand the pressure yẹn. Then number 2, ǹjẹ́ tí ìwò pé ẹ jẹ́ tí ẹ take time yín rárá láti ẹ̀ ti ka policy àwọn nǹkan tó fẹ́ ṣe o, àwọn plan ẹ̀ o. Then number 3, ṣé ẹ rò pé ẹ̀yin kan débẹ̀ bí bàbá yín àbí ìyá yín àbáwọn ọmọ yín ló débẹ̀, ẹ rò pé ibi tí Nàìjíríà bá jẹ dé, ẹ rò pé ọdún kan ó tó gan láti yanjú ẹ̀? Ṣé bí ṣe là ń gbàdúrà pé kí Nàìjíríà kó wó, kí bàbá padà wálé, k'Ọlọ́run jẹ́ kí, tàbí ẹ gbà mí o, ayé mà níkà o, ayé mà burú o. Ṣé bí ṣe làwọn ń kàmpéènì pé k'Ọlọ́run jẹ́ kí Nàìjíríà wọlẹ̀, kí Nàìjíríà kó dàrú, kí Nàìjíríà kó bàjẹ́, k'Ọlọ́run kó gbé Yorùbá nation dìde. Àbí mi ò rálàyé ẹ ṣe ni, ẹ gbà mí, ẹ jọ̀ọ́, ẹ gbà mí, ẹ ránkálẹ̀. Àlàyé wo ni sísá wa yìí wá ń ṣe? Èèyàn mà burú o, kó ti èmi ò mọ̀ o. Ṣé gbọ́ ẹni tó campaign fún Tinubu, ṣé gbọ́ nǹkan tó sọ? Ẹ jọ̀ọ́ ẹ máa fi comment sílẹ̀, ẹ jẹ́ kí comment máa lọ, comment lẹ lè fi là nǹkan tó wà nílẹ̀ yìí o. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín, I'm begging you. Ẹ lè fi comment, gbogbo ọ̀rọ̀ ẹ máa fi comment sílẹ̀, bóyá èmi dẹ̀, bóyá bẹ́ẹ̀ mi ṣe rò ó, bóyá kò yẹ, bóyá mi ò rí rò, ẹ máa correct mi, ẹ sọ òtútù mú mi. Kí máa ṣàlàyé fún yín pé ẹrù tí wọ́n wá láti ilẹ̀ o, kíní kan ẹ jẹ́ àṣẹ sùúrù fẹ́ nìyí o, nítorí pé òun ni representative ọ̀hún ló dúró fún wa o. Nígbà tí tọ́ bá níbi báwa ti lọ, àwa ọmọ náà fẹ́ rán sí náà, àwa náà fẹ́ rán sí. Ṣé bá fi jẹ́ṣẹ́ iṣẹ́ tí ọmọ orogun wọn kọ̀ tó fi ń torí gbogbo mi gbóná, ẹ bára yín nu mi gbóná o. Èmi sọ tèmi ní ìṣépè fẹ́ nìkan kan o, mo kàn ń sọ pé ẹ jẹ́ àpọ̀jọ àrò àtọ̀dọ̀ fínú wa ẹ̀yin ọmọ Yorùbá. Kẹ́mi sọ pé ẹ pa Tinubu o, kẹ́mi sọ pé ẹ ràn lọ síbi tí àrọ ọmọdọ́mọ wa ká máa wish pé ká tún ní opportunity ìkọlọ̀ tún fún wa. Ṣùgbọ́n tó bá yẹ pé 30 years from now ló máa tó tún kan Yorùbá, ní Yorùbá kan máa tó tún lè dìde. 30 years from now ló máa tó tún kan Yorùbá. Ṣáwa gbàdúrà wípé kó kan Yorùbá ní 30 years time ni. Ẹ gbà mí, ẹ ránkálẹ̀, kò yé mi o. Ṣé àwa gbàdúrà ni wípé kó kan Yorùbá, tàbí kí Yorùbá nation kó dúró, kí ọmọ Yorùbá tó bá máa darí wa kó wá darí wa nínú Yorùbá nation? Kó yé mi, ọ̀rọ̀ yóò yé mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tàbí ṣé mo sùn ni? Jí má sùn, jí, kò ń ṣe ẹni tó ń rí ló ń rí, kò ń ṣe nǹkan tó ń gbọ́ ló ń sọ. Jí, ẹ gbà mí, ẹ ránkálẹ̀. Ṣé àwọn tó ń lọ́bọ̀ ń rùn, ọ̀bọ̀ ń rùn nínú agboolé wọn gbà yẹn? Mo tiẹ̀ mọ̀ pé bàbá tí mo dárúkọ, bàbá Yílóge, kò nídìí pé mo wá fi sẹ́nu dákẹ́, mo ní voice record tèmi àti wọn jọ ṣe. At the end of the day, ọjọ́ yẹn mo fẹ́ lè máa sunkún. Àwọn èèyàn bíi 3-4 náà pè mí nínú group yẹn ní ọjọ́ yẹn, but mi ò ní play for now. Tó ń bẹ̀ mí wípé kí n ṣáà má bínú, kí n má bínú, kí n ṣáà má bínú nẹ.
ọ̀rọ̀ olóṣèlú ìyẹn ò tiẹ̀ tí pẹ́ o, ọ̀rọ̀ January yìí la yìí ń sọ yẹn o, ọ̀rọ̀ olóṣèlú yìí ni ò bọ ní gbogbo ìgbà yẹn wípé ọ̀bọ rùn lára àwọn tán ló yinú àwọn kí. ẹ̀yin náà mọ̀ pé most of you tẹ wà ń bí sìn ẹ tiẹ̀ ní wà relevant nítorí náà ẹ rò dáadáa kẹ tó máa bọ́bọ̀ jáwùrà o. Gbogbo àwọn ìyá takùn wálẹ̀ tán ní kí gbogbo ayé pa yèyé wọn jẹ nígbà tó dásìkò ìbò táwọn gbọ́ ta pátápátá tán dìbò fún èèyàn títí wọn tó yẹ pé ẹ̀yin wá ń wò tó yẹ pé tí ò bá sí ọlá Ọlọ́run èkó gan ó bọ́ mọ́ wa lọ́wọ́ tán o. Gbogbo àwọn ìyá takùn wálẹ̀ àwọn ní kẹ́ máa gbóhùn wọn o, àwọn tòkè ọya náà lọ́hùn àwọn ní kẹ́ máa gbóhùn wọn, ṣe ti gbọ́, ṣe mọ̀ pé nǹkan lé iná lé ló yẹ kọ́mọ ẹranko máa yá, ẹ̀yin kì í yá yẹn, nǹkan lé yín kì í jọ yín lójú, àfi ká dìtẹ̀, àfi kó jẹ́ èmi àfèmí àti ìbá ti síbẹ̀ ká kúkú dàrú ká kẹ̀kẹ́ kó má jẹ́ sẹ̀sẹ̀. èmi ò mọ nǹkan tí mo lè sọ mọ́, ṣé mi ò tí ì sọ̀rọ̀ jù ṣá? mi ò fẹ́ sọ̀rọ̀, mi ò mọ nǹkan tí mo lè sọ, mi ò mọ nǹkan tí mo lè sọ, bóyá máa sọ̀rọ̀ yẹn lọ́jọ́ mi torí kò tiẹ̀ yé mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀, mo ti gbọ́, ẹlẹ́ẹ̀kẹta tí màá gbọ́ lélẹ̀, this is the third time tí màá gbọ́, mo kọ́kọ́ gbọ́ bọ̀ mi ò gbọ́ tán, ẹlẹ́ẹ̀kejì yẹn ó ń ṣe mí bí àlá, ó ń ṣe mí bí ìgbà tó jẹ́ wípé bọ̀ mo ti wá gbọ́ tán sìn, ẹ̀yin náà in short mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. wẹ́ mi ò fẹ́ jẹ́ mi ì tẹ́ fẹ́ kó pọ̀, mi ò ní gbé nǹkan tí mo fẹ́ gbé wá ìwà ń bí bàbọ̀ mi ò lè stand ẹ̀, mi ò lè stand ẹ̀ wípé 30 years time láti kan ọmọ Yorùbá, ṣé tó bá jẹ́ àwọn sista Mewolaka ló sọ ọrú nǹkan báyìí, tàbí ẹ̀gbọ́n nǹkan tí Mewolaka tóun bọ́ta tó sọ ni, as in ìyẹn lè máa fi mọ ẹni tó dúró fún ìjẹ́ ọmọ ènìyàn tí mo máa tẹnumọ́ látọjọ́ yìí, ìjẹ́ ọmọ ènìyàn. Mo sọ wípé èmi ò ṣiṣẹ́ fún anybody, àjọ ń ṣe iṣẹ́ yìí ni, èèyàn kan ló máa la oko, igba èèyàn ló máa wọnú ẹ̀. Mo rí pé lótìtọ́ àtòdodo àwọn pípù yìí ń fi àjẹ wa, mo rí pé lótìtọ́ àtòdodo a ní right fún nǹkan tá à ń sọ yìí, that's it. Yorùbá okay mi ò, ẹ fi comment sílẹ̀, ẹ bá wa share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ share sínú group, ẹ share sọ̀rọ̀, ẹ share sára, ẹ share tó máa fi kàn wọ́n lára. Kò yé mi ni o, bóyá kò yé wa náà la fẹ́ pé o, bóyá wọ́n tún lè ṣe fídíò mi, bóyá wọ́n lè ṣàlàyé fún wa, ó lè jẹ́ tí mi làwa fi gbọ́, kó jẹ́ nǹkan mi làwọn míì. Akúkú gbọ́ nǹkan táwọn sọ ń tì, a dẹ̀ gbọ́ nǹkan tí Mewolaka sọ, a gbọ́ nǹkan tí Mewolaka, a gbọ́ nǹkan tóun náà sọ, a dẹ̀ gbọ́ títí wọn. ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi, mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí, ojú òní tiwa, God bless you. Ẹ bá wa share ètò, ẹ bá wa fi comment sílẹ̀, ẹ tẹ́ ń bá wa dá sọ̀rọ̀ foundation wa, God bless you. Mo wà òkè kí n má sọ nǹkan mi ò bí ìgbà tó jẹ́ wípé ẹ wo, God bless you, bye for now.